ìjà ó tún ti fẹ́ bẹ̀rẹ̀ láàrin àwọn aṣòfin ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó, ìyẹn Lagos State House of Assembly members àti ọlọ́lá jùlọ olórí oko ìpínlẹ̀ Èkó gómìnà Olúṣọlá Babájídé Sanwó-Olú, tó sì jẹ́ pé lórí àwọn tí wọ́n ní gómìnà tó yàn sípò láì gba ìyọ̀ǹda tí ó ń tẹ àwọn aṣòfin ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó, ohun gan ni wọ́n ní ó ń fa wàhálà láàrin àwọn méjèèjì. Ẹ rántí pé lóṣù kínní ọdún yìí, pàápàá lọ́jọ́ 13 oṣù kínní ọdún tá a wà yìí, the 13th of January 2025, ìní ariwo ńlá mà sọ nígbà tí àwọn aṣòfin ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó tí wọ́n yọ abẹnugan wọn yún the Speaker Lagos State House of Assembly Honourable Mudashiru Ajayi Obasa, tí wọ́n yọ kúrò nípò lórí ẹ̀sùn jẹgúdújẹrá àti àṣìlò agbára tí wọ́n fi kàn án, tí wọ́n sì fi igbákejì ẹ̀ Honourable Mojísọ́lá Miranda tí wọ́n fi rọ́pò ẹ̀. Bó tilẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ náà di ariwo, ṣùgbọ́n olórí oko orílẹ̀-èdè yìí tó jẹ́ bàbá àsàlẹ̀ òṣèlú ní ìpínlẹ̀ Èkó, ìyẹn ààrẹ Bọ́lá Ahmed Tinubu, ó máa pàṣẹ látòkè wá wípé láì tí ì kó ẹgìrì wọn kì í fáwọ́ ẹ̀ ṣègbẹ̀dù o. Nígbà tóun sì wà láyé, báwo ni wọn yóò ṣe yọ odidi abẹnugan lẹ́gbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó tàbí igbákẹta gómìnà láì jẹ́ kóun mọ̀, tó sì pàṣẹ pé òun ò fẹ́ gbọ́ nǹkan kan, òun gbọ́dọ̀ dá Ọbaṣá padà. Látìgbà náà ni wọ́n ti dá Ọbaṣá padà, ṣùgbọ́n tán ní Tinubu fẹ̀sùn kan Sanwó-Olú pé òun ló wà lẹ́yìn bí wọ́n ṣe yọ Ọbaṣá, nítorí pé bí wọ́n bá fi yọ abẹnugan lẹ́gbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ kan, ó gbọ́dọ̀ lọ́wọ́ gómìnà tàbí alágbára kan nínú, nígbà tí ó sì lọ́wọ́ tòun fúnra òun nínú, àjẹ́ pé Sanwó-Olú ló wà nídìí ẹ̀. Síwájú àsìkò yìí, ìjà abẹ́lẹ̀ wọn ló ti ń lọ láàrin Ọbaṣá àti Sanwó-Olú, táwọn méjèèjì tí wọn ò gba tara wọn, kódà tán láwọn àgbà ẹgbẹ́ òṣèlú APC ìpínlẹ̀ Èkó ti bá wọn parí ẹ̀, ṣùgbọ́n tó jẹ́ pé látìgbà tí wọ́n ti dá Ọbaṣá padà sípò ẹ̀ tí Tinubu ti dá sí i, kò sẹ́ni tó gbúròó awuyewuye ìjà láàrin òun àti gómìnà tàbí láàrin òun àtàwọn aṣòfin mọ́. Ṣùgbọ́n lọ́jọ́ Ṣẹ́gun tí í ṣe Tuesday ọ̀sẹ̀ tí a wà nú ẹ̀ yìí, ìyẹn ọjọ́ 16 oṣù kẹsàn-án ọdún yìí, the 16th of September 2025, ìní ariwo mà tó sọ nígbà tí ìpínlẹ̀ Èkó lásìkò ìjókòó ìpàdé wọn tí wọ́n ránṣẹ́ sí Sanwó-Olú pé ó ti ń kọjá ìyẹ́ o. Wọ́n ní gbogbo àwọn tó ń yàn sípò lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀, ó kàn yàn wọ́n ni, kò fi orúkọ wọn ránṣẹ́ sílé ìgbìmọ̀ aṣòfin láti ṣèwádìí àti láti fòǹtẹ̀lú. Wọ́n ní eléyìí ó kọjá agbára àti ààyè ẹ̀, bẹ́ẹ̀ náà ló tako òfin orílẹ̀-èdè Nàìjíríà, nítorí pé bí gómìnà bá fẹ́ yan ẹnìkankan, ó gbọ́dọ̀ forúkọ ẹ̀ ránṣẹ́ sáwọn aṣòfin ká ṣèwádìí, kan yẹ orúkọ náà wò ká tó fòǹtẹ̀lú. Wọ́n wá jẹ́ kó dì í mọ̀ pé kí Sanwó-Olú kó tètè yọ̀ǹda gbogbo àwọn tí ó yàn láì gba ohùn ti àwọn, káwọn á fojú kan àwọn èèyàn pé kí wọ́n forúkọ wọn ránṣẹ́, káwọn ṣèwádìí, káwọn sì fòǹtẹ̀lú. Bẹ́ẹ̀ ìní Ọbaṣá ó wá pàṣẹ fún ẹni tó jẹ́ akọ̀wé ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó, ìyẹn amòfin Ọlálékan Ọ̀nàfẹ́kọ̀, wípé kó kọ lẹ́tà sí olórí àwọn òṣìṣẹ́ ìpínlẹ̀ Èkó yún Bọ̀dé Àgòrò, wípé kí wọ́n ṣe àtúnṣe lórí àwọn nǹkan tó ń ṣe náà, nítorí pé ìkọjá àyè ò ní ìjọba ìpínlẹ̀ Èkó lábẹ́ gómìnà Olúṣọlá Sanwó-Olú ìlú ń kọjá àyà rẹ̀ nípa bí ó ṣe ń yan èèyàn láì gba ohùn tí àti